lọ́wọ́ báyìí ìyẹn ọmọ kékeré ọ̀gbẹ́ni AKEEM OGUNJIMI yìí òun la wá sí àdúgbò yìí ní Ìtòkò wọ́n pe agboolé ọ̀hún ní agboolé alárú a fẹ́ débẹ̀ ká jẹ́ iṣẹ́ táwọn èèyàn ní á jẹ́ fún ọ̀gbẹ́ni AKEEM OGUNJIMI. Ó dàbọ̀. tó ti connect padà. bẹ́ẹ̀ bá ti ń darapọ̀ mọ́ wa ń bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń darapọ̀ mọ́ wa ẹ máa bá wa pín kẹ́ẹ̀dẹ̀ máa bá wa share ẹ já dọ́dọ̀ àkàndá náà. Agboolé alárú rẹ̀. Ẹ̀yin ọ̀gá rẹ̀. Ẹ kàlẹ̀. Ẹ jọ sá. Dáàdi ẹnìkan la wá wà. Mr. AKEEM. Ṣùgbọ́n wọ́n ní ìpèníjà ojú báyìí. Wọ́n máa ń mọ ọmọ kékeré kan dání. Bí báyìí ẹ máa bọ̀. Ẹ ṣé gan. tó ń gbé Ìtòkò ní agboolé alárú ni wọ́n ń pè ní tá a wà ní Ìtòkò nílùú Abẹ́òkúta ń bí yìí orúkọ mi lẹ́ẹ̀kan sí Adédèjì Salami Skeledi pírẹsẹ́ńtà akíkanjú ọmọ bàbá akíkanjú ọmọ pẹ́rì tó jọ mí lójú nígbà tí mo rí i pé ọmọ pínísí báyìí ọmọ kékeré yìí ló mú bàbá ẹ̀ wá ìyẹn sí ọ́fíìsì tèmi mo béèrè lọ́wọ́ bàbá yìí mo ní kí ló dé tó jẹ́ ọmọ tó kéré tó yìí ni wọ́n ní èyí táwọn fi ń ṣèkejì ara rèé wípé kódà ọmọ bíbí àwọn ni ọmọ tíyàwó àwọn bí fáwọn ní Ìjẹ̀bú níyàwó yín wà wọ́n níyàwó àwọn ti já wọn jù sílẹ̀ nígbà tí ìpèníjà ojú méjèèjì tó bẹ̀rẹ̀ ọ̀gbẹ́ni AKEEM OGUNJIMI ẹni tó ti ní tẹ́lẹ̀ ó wá dẹni tí ò ní mọ́ ẹ wá agbègbè tó ń gbèrè àdúgbò yìí ibẹ̀ ni onípèníjà ojú yìí ń gbé àmọ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti gbogbo ẹ̀yin tẹ́ ń dúró tì wá tẹ́ ń dúró tì Skeledi pírẹsẹ́ńtà lórí àwọn ètò ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń dúró tì àwọn àkàndá tí mò ń mú wá lórí àwọn ètò mi iṣẹ́ tẹ́ ẹ ní kí n wá jẹ́ náà ni mo wá jẹ́ yìí ṣùgbọ́n kó tó di pé mo fẹ́ jẹ iṣẹ́ náà àwọn ohun kan wà tẹ́mi mọ̀ pé ó máa bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ nínú ayé Mr. AKEEM báyìí ìyẹn àkàndá yìí tó nípèníjà ojú méjèèjì AKEEM OGUNJIMI tó dẹ̀ tún máa ṣẹlẹ̀ nínú ayé ọmọ yìí náà INIOLUWA tí ẹ̀ jájú lẹ̀ látàrí pé bàbá ẹ̀ ní ìpèníjà ojú ọmọ náà ti pé ọmọ ọdún 4 gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbọ́ ètò náà tẹ́ ẹ wo ètò náà yẹn nílé iṣẹ́ rédíò tá a ti ṣètò náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa dá sí pátápátá mo mà dúpẹ́ lọ́wọ́ yín mo mọ rírì gbogbo yín pátápátá appreciate yín o bákan náà ní INIOLUWA náà ọmọ kékeré náà tẹ́ ẹ ti torí ẹ̀ náà tẹ́ ẹ fi ṣe òun náà ń dúpẹ́ lọ́wọ́ yín o bẹ́ẹ̀ náà ni bàbá ẹ̀ náà lòun náà ń dúpẹ́ àmọ́ èmi mọ̀ pé kí gbogbo ẹ̀ kó lè fi dá sí i ni
ó ṣeé ṣe kí wọn náà wá tún sì fẹ́ nípìn inú ẹ̀ ó ṣeé ṣe kó fẹ́ nípìn inú ẹ̀ láti lè mọ́nítọ̀ àkáǹtì yẹn dáadáa. ẹni AKEEM Ògúnjìmí tó wá ìjẹ́ ní account number wọ́n náà wọn ò ní account number. mo ní mi ò kí máa ń ṣe bẹ́ẹ̀ fún èèyàn àwọn àkàndá tí mo máa ń gbé wá mi ò kí ń lo account number mi account number wọn ni mo máa ń fẹ́ kí wọ́n lò ṣùgbọ́n níjọ́ náà torí náà mo ní First Bank ni kẹ́ ẹ ràn wọ́n lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ló gbọ́ ètò náà tí wọ́n bẹ̀rẹ̀ sí sunkún omijé ń gbọ̀n wọ́n bẹ̀rẹ̀ sí ṣẹ́ èpè èyí tó jẹ́ ìkejì àdúrà ni wọ́n fi ṣọwọ́ sí obìnrin tó jẹ́ ọmọ yìí jù lẹ̀ ní ọmọ ọdún kan ṣùgbọ́n tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀yin náà tẹ́ fẹ́ dá sí àyè ṣì wà láti fowó ṣọwọ́ sínú àkáǹtì yẹn èmi á tún fi jíṣẹ́ àyè ṣì wà fún yín láti fowó ṣọwọ́ sínú àkáǹtì yẹn màá fi jíṣẹ́ trust bá mi kó 300 naira yẹn ná 300 naira nígbà tí ọ̀gbẹ́ni AKEEM Ògúnjìmí nígbà tẹ́ wá níjọ́ yẹn ẹni 300 naira lẹ fi bẹ̀rẹ̀ wò kí ni nǹkan tẹ́ sọ pé ẹgbọ́n ra ẹ máa ń tà ẹ bá ń gbóhùn sókè. ẹ̀pà àti kúlíkúlí àti ṣúgà àtàwọn sọ́ọ̀fù kankan ló máa ń tà. lẹ máa ń tà ìyẹn nígbà tí ìpèníjà ojú náà ti dé. èló wà lẹ sọ pé ẹ máa ń fi dọ́gbọ́n rà. 300 ni máa ń fi rà máa gbé sínú àpò bákó báàgì àwọn agbè sí ẹ̀rìn ọ̀dẹ̀ àwọn ajókòó máa pọ̀ ọmọ kékeré pé mo tajà o orí ọjà yẹn ni mo máa lọ bá ìyàwó mi lọ rà lájà mi ni máa ń lọ rà. kó tó kúrò lọ́dọ̀ yín gbà yẹn 300 naira tó túmọ̀ sí pé 300 naira lẹ fi ń ṣòwò gbà yẹn ta lẹ sọ pé ó máa ń bá yín wo owó. ọmọ mi ni ọmọ yín wo INIOLUWA ló wà dẹni tó ń bá yín wo owó tó mọ̀ pé iye báyìí lélẹ̀ iye báyìí lélẹ̀ 300 naira tẹ́ fi bẹ̀rẹ̀ okòwò nígbà yẹn 300 naira tẹ́ máa ń lọ fi ra kúlíkúlí tẹ́ fi ń rẹ̀ pa ńgbà yẹn 300 naira yẹn lè eléyìí jẹ́ bí àròkò ẹ jẹ́ n kó fún INIOLUWA 300 naira tí dádì ẹ nígbà tí ìpèníjà ojú bẹ̀rẹ̀ tí wọ́n máa ń fi ṣe okòwò ńgbà yẹn òun rèé gbàdání 300 naira ṣùgbọ́n mo wá mọ̀ pé nǹkan tuntun ti bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ nínú ayé yín bá a mú tuntun yẹn bá a mú tuntun. báwo lowó yìí ṣe rí mo fẹ́ kẹ́ ẹ bá mi sọ báwo lowó yìí ṣe rí owó tuntun tí wọ́n ṣe ṣe ìyá wa báwo lowó yìí ṣe rí tó túmọ̀ sí pé owó yìí tuntun láti èní yìí lọ nǹkan tuntun ti bẹ̀rẹ̀ nínú ayé yín láti èní yìí lọ AKEEM Ògúnjìmí nǹkan tuntun ti bẹ̀rẹ̀ nínú ayé yín nǹkan tuntun tó dáa òun ló wá bẹ̀rẹ̀ nínú ayé yín tẹ́ máa bẹ̀rẹ̀ sí gbéṣe níhun tẹ́ gbéṣe tẹ́lẹ̀ láti àti ìpèníjà yìí ti dé tí kò bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ nínú ayé yín ó ti wá bẹ̀rẹ̀ báyìí nínú ayé ẹ̀yin àti ọmọ INIOLUWA gbà torí pé nǹkan tuntun ti bẹ̀rẹ̀ nínú ayé yín. ẹnìkan bàbá kan wọ́n ní kí n gbé oúnjẹ fún yín lóòótọ́ ó lè kéré Àlàájì Àríbí bàbá pọ́tá wọ́n ní kí n fún yín lóúnjẹ àwọn èèyàn dá sí ó ní 500 naira ó ní 1000 naira ó ní 2000 naira àwọn mẹ́ta kan wà tó tiẹ̀ jẹ́ pé 5,000 ni wọ́n fi ṣọwọ́ mo dúpẹ́ ọlá Ṣówẹ̀mímọ́ Fọlárìn Abọ́sẹ̀dé Amọ́sùn Nájìmù Àkànjí Táfíkà Fúnmilọ́lá Kẹ́hìndé Gbémilékè Fọlárìn Isiaka Adéyẹmí Adébímpé Ọládipúpọ̀ Mọ̀rúfàt Olúwakẹ́mi Bashir Rashida Àrólé Rasheed Àrólé AKEEM ẹja lónìbú Honorable AKEEM ẹja lónìbú Mr. Role Model Ṣóǹdé ẹnìkan náà wà tó ń jẹ́ Ṣóǹdé ẹnìkan wà obìnrin kan wà Sunday Àríkẹ́ Aláyọ̀ ìkan náà tún wà Adégbóyèga Ìyábọ̀dé Wàsíù Àkànní
Ọ̀yádínà Bọ́láńlé, Alhaji Àríbí, Bàbá Pọ́tà, ẹ ṣeun gan amọ̀ lóore. Alhaja Ṣówọlé yìí, nígbà táwa ń prepare láti máa bọ̀ ń bí lẹ́nu, nígbà náà ni ìyá náà ló fi 2,000 naira ló fi ṣọwọ́. Alhaja Ṣówọlé, nígbà táwa ń bọ̀ pa fẹ́ wá bí owó tiẹ̀ wọlé sínú account. Bẹ́ẹ̀ náà làwọn kan náà táàrí orúkọ wọn, gbogbo wọn pátápátá ni wọ́n ní ajíṣẹ́ fún yín. Ó ní 500, ó ní 1,000 naira. Ìdí rẹ̀ tá a fi wà ń bí yìí lẹ́nu. Ó lè kéré lóòótọ́, ẹnìkan ló ní agbóúnjẹ yìí fún yín. Alhaji Àríbí, wọ́n ní agbé fún ẹ̀yin àti ìníolúwa wa. Ráìsì àti gàrí ló wà ńbẹ̀, wọ́n tún fọṣẹ sí. Wọ́n ní agbé fún yín. Èyí tó wá jẹ́ pé a tún wá rọ gbogbo ẹ̀yin èèyàn pé kẹ́ ẹ tún bá wa dá sí. Torí Ọlọ́run ọba tó jẹ́ wípé òun nìkan náà la fi ń bẹ̀rẹ̀ ẹ̀. Ọlọ́run náà la tún máa ń fi bẹ̀ èèyàn. Mo wá ń fi Ọlọ́run yìí mo fi ń bẹ̀ yín ní wákàtí àti ọ̀wọ̀ yìí. Ẹ tún bá mi dá sí. Ẹ bá mi dá sí. Account number yẹn 305 621 4786. Agboolé Alárúkọ ni wọ́n ń pè bí ní Ìtòkù nílùú Abẹ́òkúta. Ẹ tún bá wa dá sí. First Bank account ni, torí pé èyí tó wà nílẹ̀ àdúpẹ́ àtúmọ̀ pé ó tún máa tún bí sí, ó máa pọ̀ sí. Àmọ́ eléyìí wọ́n ní á fún yín. Èyí tí wọ́n ní á fún yín, ta ló lè bá mi bá wọn kà? Ẹ wá bá mi bá wọn kà. Ẹ wá bá mi bá wọn kà. Ẹ má bọ̀. Ẹ wá bá mi bá wọn kà. Ṣé gbọ́? Ẹ jọ̀ọ́. Ẹ bá mi bá wọn kà. Ẹ bá mi bá wọn kà owó yẹn. Ẹ jẹ́ kí wọ́n bá mi bá wọn kà owó yẹn. Ká wá wòye tó wà ńbẹ̀ tí wọ́n ní ká kó fún wọn. Bàbá tó fi 300 naira tó fi ń ra kúlíkúlí àtẹ̀pà tóun náà wá ní kóun máa tà. Tá a wá gbé ètò ẹ̀ sórí afẹ́fẹ́ pé àwọn èèyàn kí wọ́n gbọ́ èyí tó tún ṣẹlẹ̀ sí. Kí wọ́n wo ẹni tí ó mú ọmọ kékeré yìí tó fi ilẹ̀ sọ́dọ̀ bàbá ẹ̀ onípèníjà ojú nígbà tọmọ náà wà lọ́mọ ọdún kan. Ọmọ náà ló wá dọmọ ọdún 4 tó wá ń fa bàbá ẹ̀ kiri tí gbogbo wọn wá jọ ń káàkiri. Ẹnìkan pè mí lẹ́yìn tá a parí ètò níjọ́ yẹn. Ọ̀pọ̀lọpọ̀ wọn ló bẹ̀rẹ̀ sí sunkún. Àwọn kan sunkún gbà tí wọ́n ń gbọ́ ètò yẹn tí wọ́n ń pè wọlé. Mo ń bọ̀ mà ìyá wa. Àwọn kan pè mí lẹ́yìn ètò náà. Ẹnìkan wà, ìyẹn ní ẹjọ́ Skeledi, ṣé wọ́n lè jẹ́ ká mọ́ ọmọ yẹn sọ́dọ̀? Ṣé wọ́n lè jẹ́ àmú sọ́dọ̀? Òun máa sọ fọ́kọ òun káwọn máa tọ́jú ọmọ yìí. Ṣùgbọ́n èmi mọ̀ pé òun lẹ fi ń ṣèkejì ara. Bẹ́ẹ̀ làwọn kan náà ní Skeledi ẹjọ́ tá a bá raṣọ ṣáà lè kó fún yín, ṣe lè fi jíṣẹ́, máa fi jíṣẹ́. Ọmọ ọdún 4 ni, ọkùnrin lọmọ yìí, ìníolúwa. Tẹ́ ẹ bá raṣọ, tẹ́ ẹ bá kó fún mi, màá tún fi jíṣẹ́. Tó bá jẹ oúnjẹ náà ni, màá tún fi jíṣẹ́. Àwọn kan náà náà tún sì máa fún yín lóúnjẹ. Mò ń gbà á ládùúrà fún wọn pé kí àṣírí wọn kó bò, kí wọ́n lè ṣe bí wọ́n ṣe sọ, wọ́n dẹ̀ tún lè ṣe jù bẹ́ẹ̀ lọ. Kọ́run má dojú ti àwọn náà. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá ń gbọ́ ètò yìí, ìyí tẹ́ ẹ kọ́ lè bá mi ṣe sí, ó ní pé ẹ bá mi pín. Bẹ́ẹ̀ ṣe ń wò lójú òpó kọjú sí ìwé Skeledi ọmọ Perry. Ẹ bá mi pín, kẹ́ ẹ bá ń ṣe ẹ̀. Tẹ́ ẹ bá mi ṣe ẹ̀, tẹ́ ẹ bá mi pín, ẹ ti ṣe nú ẹ. Ẹ ti ràn ìníolúwa lọ́wọ́ àti bàbá ẹ̀. Tẹ́ ẹ bá mi pín. Mr. AKEEM, èlò lẹ́nu wà nú owó yẹn? 42,000 naira. Owó tí wọ́n ní á fún yín rè 42,000 naira. Òun ni àwọn olólùfẹ́ yín, àwọn tó gbọ́ ètò, àwọn olólùfẹ́ ètò Skeledi presenter àti gbogbo àwọn tó láàánú ìníolúwa lójú. Owó tí wọ́n ní á fún yín 42,300 naira. Eléyìí ló jẹ́ àròkù tó wà lórí ẹ̀. Ìtẹ́ ẹ fi bẹ̀rẹ̀ okòwò nígbà yìí. Eléyìí àwa bí dáadáa. Àbí dáadáa.
300 naira yẹn rè lórí ẹ gbà. Owó tuntun eléyìí náà jẹ́ bí àròkò láti ọ̀dọ̀ tèmi fún yín, torí pé mi ò mọ̀ pé mo máa yànda owó yìí náà bí, ṣùgbọ́n torí pé kí nǹkan tuntun ọ̀hún kó lè bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ ní ayé yín, èmi náà tún yànda eléyìí, mo tún yànda ẹ̀ fún yín. Ẹ ṣé gan-an, a dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o, ẹ ṣeun gan-an ni. Agboolé Alárú kò ní bàjẹ́, kò ní dàrú lọ́lá gbogbo àwọn onílẹ̀, lọ́lá àwọn tó tẹ̀lé bí ìlú. Ẹ ṣeun gan-an. Oúnjẹ yẹn nìyí, oúnjẹ yẹn nìyí. Ẹ bá ń tọ́jú ọmọ mi dáadáa. Ìníolúwa kò dúró ti dádì ẹ̀, ṣó ti gbọ́? Ó dàbọ̀. Ẹ ṣé gan. Ẹ ṣé o.